ọ̀pọ̀ nǹkan bẹ nínú ayé tó jẹ́rìí gbé bí jẹ́rìí bábà jáàbù bọ́ba sọnù mọ́sáàsì tí wọ́n bá ní káranu mọ́sáàsì ó dáwọ́ ẹ̀jọ́ ìrégbè ni. ṣé ẹ mọ tí wọ́n ṣe tẹ́ ń wúre sí torí bí ọba já bí ọba ro yóò wá já sí pé òkú ni ń sọ ọjọ́ ìbí rẹ o ọjọ́ ìbí òkú ni wọ́n ń ṣe ní kí bàbá wọn wúre o ní ẹsẹ̀ bó ṣe wà lákòókò ṣe iná ní bẹ́ẹ̀ lákòókò ṣe ṣé bẹ́ẹ̀ ṣe bánu ṣé máa ń sọ ọjọ́ ìbí òkú tẹ́ fi níbi ṣe ń bẹ látètè kọ́ ṣe iná ní tó ń bẹ nísìn ní ọmọ ẹbẹ títí ayérayé ṣé wọ́n máa ń ṣe ọjọ́ ìbí òkú àbí kí lẹ́ ń ṣe ohun tá ń ṣe ọ̀hàn nínú ìwúre tẹ́ ń ṣe náà kọ́ lápá mẹ́ àwọn kan sọ pé wọ́n wà nínú ìgbàlẹ̀ kọ́ ọjọ́ ìbí òkú lẹ́ ń ṣe. Olódùmarè ọba ọ̀run ìbà rẹ ọba lánàá ọba lénìí ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun àtúnṣe gẹ́gẹ́ bí atáyé ṣe k'Olódùmarè kó má jẹ́ abayé jẹ́ bí a bá rí bí a bá ń ṣe inú tí Olódùmarè tó dùn sí ni lọ́pọ̀ ọgbà bí a bá ń sọ̀rọ̀ bóyá a rí ẹni tí kìí so oníṣẹ̀ṣe tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ bá a bá wá rẹni tó jẹ́ oníṣẹ̀ṣe náà tó bá wu àwọn ìwà tàbí tó bá ṣe ìṣe tó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká sọ nípa wọn nítorí pé ìpàkọ́ nípàkọ́ làárí ẹni ẹlẹ́ni náà ní orí tẹni. Bàbá wa ń pe àwọn ènìyàn sákèsí tá à ń sọ nípa wọn bí àwa náà bá lè sọ fúnra wa ká bára tiwa náà sòótọ́ ọ̀rọ̀ à ń parọ́ tanra wa jẹ ni. Igi ló gbun nínú igbó ńlá ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn gángan gbun láàrin ìlú àsìwí ọ̀tá sì sọ torí pẹ́sẹ̀ ẹ̀fá ni o igi ló gbun nínú igbó là ń wí ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn gbun láàrin ìlú pátákó ẹ̀fọ̀n báyìí tẹ̀rín ní tọwọ́ mi eyín erin ni kankan kan ní mọ́ kan ajá lẹ́nu adífá fún ọlọ́fin eléyìí tó ti tẹ́ pọ́rọ́ sínú tọ́wá tutù láwọ̀. Bàbá tí mo fẹ́ gbé fúnra wọn fídíò yẹn jáde ẹ rí i pé wọ́n tutù láwọ̀ ọlá ń bẹ lára wọn ìgbádùn ń bẹ lára wọn owó ń bẹ lára wọn kódà jíjẹ ń bẹ lára wọn ṣùgbọ́n wọ́n ti tẹ́ pọ́rọ́ sínú ẹjẹ́ agbọ́rọ̀ wọn. tọ́ láì fi àkókò ṣòfò máa pe olóyè Eléjòfì lórí àwọn ìlara kún fún aládùúrà ọpẹ́ ní ṣókí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ṣe o torí pé àánú rẹ̀ dá ó dúró láéláé ẹja fìtọ́ lọ́run ṣáájú ó ní ti Olúwa nílẹ̀ àti ẹkún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí pé ó fi ilẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ọ̀ṣọ́ omi ta ni ó gbọ́dọ̀ Olúwa lọ́run tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọmọ bímọ àtàyà gbogbo ẹ tí kò gbọ́ kan tó sásán tí kò sì búra ìtàn òní òní púpà lọ́wọ́ lọ́run Elédùmarè èyí nínú àwọn tíṣà fẹ́ nílẹ̀ tíṣà fẹ́ ojú rẹ̀ ọlọ́jà kọ́kù ẹgbẹ́ onísókè ẹ̀yẹ lọ́nà àníkẹ́gbẹ́ òsókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé ìwà tá lọ́bọ̀ ògo yìí Olúwa tí ó lé tó sì lágbára Olúwa tó lágbára lóògùn ẹgbẹ́ onísókè ẹ̀yẹ lọ́nà àníkẹ́gbẹ́ òsókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé ìwà tá lọ́bọ̀ ògo yìí Olúwa ọba ògo òní ọba ògo ògo onígbàgbà ògo ní fún ọba ògo ní fọlọ́rẹ̀ mi. Olúwa láti wọ́n ṣe ó bẹ́ẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ ló sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Ẹja fọpẹ́ fọ́lọ́run torí pé ó ṣe torí pé àánú rẹ̀ dúró láéláé ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ẹ̀jẹ̀ Jésù bàbá wa ti Ọlọ́run wa Ọlọ́run gbàlà Ọlọ́run ìyanu abàdúpẹ́ o tí adájọ́ ọdún yìí tó pé tí gbogbo wa ìwá ń bíbà láyọ̀ àti àlàáfíà àtàwọn ọmọ ìlànà. tọ́ ẹ ti gbọ́ ẹ rí i pé ó yẹ ká ṣe ní ṣókí ẹ̀yin àjùwàwò nílùú Ìlaramọ̀kín akúgbìyànjú akúkó lè dáa méjì ló lórí nínú kó lórí ó jẹ́ àgùntàn tàbí kó lórí ó jẹ́ ẹkùn. Olórí tó bá jẹ́kùn tó bá jẹ́ pèsè ẹkùn ní í ṣe ìwọ ẹkùn ní wù gbogbo ọmọ tí bá ń bẹ lẹ́yìn olórí tí ń ṣèṣì ẹkùn yìí gbogbo wọn pátá ẹkùn náà ni gbogbo wọn yà o kó lè bá a ṣe yé wa. Mo nínú kó lórí ó jẹ́kùn tàbí kó lórí ó jẹ́ àgùntàn tí olórí bá wá jẹ́ ẹkùn tí gbogbo ọmọ tí ń bẹ lẹ́yìn rẹ̀ bá jẹ́ àgùntàn sẹ́rí gbogbo àgùntàn tó jẹ́ 100 tí ń bẹ lẹ́yìn olórí tó jẹ́ ẹkùn yẹn wọn ò ṣe é dúró wò akọni ni wọ́n torí pé olórí tí ń bẹ nínú ìlú yẹn tí àwọn àgùntàn yẹn ní ẹkùn ni ìyà ò sì ní jẹ́rú àgùntàn bẹ́ẹ̀ gbé tó lórí bá wà lọ rè jí àgùntàn. Àwa mú 100 ẹkùn àwa kó sí ẹ̀yìn àgùntàn sẹ́rí gbogbo àwọn 100 ẹkùn tá a kó sẹ́yìn àgùntàn yẹn àgùntàn ní gbogbo wọn
ilé òfin máa jẹ́ bọ̀ọ̀bọ̀ báyìí ńlá àgùntàn wò. Fọ́nrán fídíò tá à ń wò yìí tá a wò lókè ó ti tó bí ọjọ́ méjì bíi mẹ́ta tí mo tiẹ̀ wá retí pé káráwo láti ìlú Ìlaramọ̀kín káwọn náà sọ̀rọ̀ pé ohun tó fà á tí ní àjò tó fi rí báyìí ni o dandan kọ́ lóye yìí jẹ. Irú woro ń bẹ, irú pẹ̀tẹ́ ń bẹ, ṣùgbọ́n irú ètà ń wò yìí irú kí leléyìí ni. Olórí awo nílùú Ìlara. Fọ́nrán fídíò tẹ́ ẹ ṣe ẹ gbọ́ kẹ́ ẹ tó gbọ́. Ẹ wá wò pé ṣé ń tẹ́ ẹ ṣe níbẹ̀ ṣé ó tó ogún ìní tọ́mọ lè dé bá lẹ́yìn wọ́n ọ̀la tí wọ́n sọ pé bàbá rẹ̀ bí ti ṣe lè yìí. Ṣé wọ́n rí tí bàbá wa yìí tí wọ́n ṣe olórí awo ni wọ́n? Èèyàn gbọ́dọ̀ fa àbùkù káwó torí pé ẹ̀tẹ́ awo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni ìyẹn là ṣe ń ṣàpọ́nlé. Bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí pẹ̀lú ọlá tí ń bẹ lára wọn yìí ẹ rí pé sẹ́ẹ̀tì àwọn bàbá wa Fátómilọ́lá ni. Ẹ̀yin awo nílùú Ìlaramọ̀kín ẹni tẹ́ ẹ̀yàn lò lórí awo nìyẹn. Ìwúre ẹ bọ́ síbi ẹ wá wúre fún wa. Bí wọ́n bá sọ fẹ́ lòmí pé lágbájá wá wúre fún wa ẹ̀rín ní ọmọ rí bí ìgbà tí báyọ̀ bá rómi arẹ́rìn yàngì àní ẹ fẹ́ pa mí ẹ wá sọ fúru ẹni bẹ́ẹ̀ ni kọ́ wá ṣépè yóò máa fọwọ́ lu tán báyìí ni pé ẹgbẹ́ tí mo mọ̀ ọ́ jẹ dé ẹ fún lépo ẹ fún lọ́tí ẹ fún lómi ẹ fún lóbì ẹ fún mi lógbó nítorí èpè tí ó sẹ́ wọ́n ní kí bàbá wúre ẹ gbọ́ tí bàbá fi wúre ẹ tún tó bọ́lẹ̀ kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ṣe torí pé àánú rẹ̀ yóò dúró láéláé. Ẹja fìtọ́ lọ́run ṣáájú ó ní tí Olúwa nílẹ̀ àti ẹkún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí pé ó fi ilẹ̀ sọlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ lórí àwọn ọ̀ṣọ́ mi. Ta ni ó gbọ́dọ̀ Olúwa lọ́run tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọmọ bímọ àtàyà púpọ̀ ẹ tí kò gbọ́ kan tó sásán tí kò sì búra ìtàn òní òní púpà lọ́wọ́ lọ́run Elédùmarè èyí nínú àwọn tíṣà fẹ́ nílẹ̀ tíṣà fẹ́ ojú rẹ̀ ọlọ́jà kọ́kù ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ lọ́nà àníkẹ́gbẹ́ òun sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé kí ọba ògo kí ó wọnú ilé ìwà tá lọ́bọ̀ ògo yìí Olúwa tí ó lé tó sì lágbára Olúwa tó lágbára lóògùn ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ lọ́nà àníkẹ́gbẹ́ òun sókè ẹ̀yìn lẹ̀kọ́ ayérayé kí ọba ògo kí ó wọnú ilé ìwà tá lọ́bọ̀ ògo yìí Olúwa ògo òní ọba ògo ògo onígbàgbà ògo ní fún ọba ògo ní fọlọ́rẹ̀ mi. Olúwa láti wọ́n ṣe ó bẹ́ẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ ló sì máa rí nígbà gbogbo ayé àìrí pẹ̀kún àmín. Ẹja fọpẹ́ fọ́lọ́run torí pé ó ṣe torí pé àánú rẹ̀ dúró láéláé ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run gbàlà Ọlọ́run ìyanu abàdúpẹ́ o tí adájọ́ ọdún yìí tó pé tí gbogbo wa ìwá ń bíbà láyọ̀ àti àlàáfíà àtàwọn ọmọ ìlànà. Ẹ wá wo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ bó ṣe ní àbùkù tó ní ẹ̀tẹ́ tó fún orúkọ tí wọ́n pè wọ́n àti ìṣe wọn tí wọ́n ń ṣe bó ṣe wà látètè kọ́ ṣe ìní ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé ẹ rí pé àkàsórí eléyìí tí wọ́n ti kọ́ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ prem school ní bàbá ń kà bẹ́ẹ̀ bá wá wò yín èyí ó rí pé bàbá ìpẹ́nu ṣẹlẹ̀ ń tòótọ́ bóyá kérúbù sí ni èmi ò mọ̀ èyí tẹ̀ ṣe ń bẹ̀ ṣùgbọ́n olórí awo tí wọ́n pè yín ẹsẹ̀ ẹ̀fà ẹyọ kan péré kẹ́ẹ̀tì ẹ̀ wá fi hàn pé nítòótọ́ awo ni yín ẹ sì wá wò ó ẹ jẹ́ n tún fi ìkan kún kó lè bá di méjì kí n lè bá kó papọ̀. Àfáà kan sọ̀rọ̀ nílùú ṣé Gbọ̀ngán ìlọ̀rọ̀ yẹn ti wáyé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fẹ́ sọ̀rọ̀ sí mọ̀kàn tó fojú mo fi gbé kó ń bẹ̀ nítorí pé ìbàjẹ́ ò lè tán láyé bàbá wa ní bàjẹ́ láàmú sọ̀rọ̀ sí ènìyàn ò ní níṣẹ́ tírú ẹni bí ó fi kú ò láyé mọ́ àfi gbogbo nǹkan náà kọ́ lèèyàn máa fi ìráàyè lèèyàn máa fi fún. Àfáà wa ń sọ̀rọ̀ lórí ẹni tó jó lórí awo nínú ìlú náà ọwọ́ á ní ọba àlú yẹn ràn ní Mẹ́kà pọ́ lọ sí Mẹ́kà ọwọ́ àlọ́ wa lóun ò sí awo mọ́ òun ò ṣe babaláwo mọ́ òun ò ṣe ìṣẹ̀ṣe mọ́ ó ní ẹ wá gbé fáyín ó ní ẹ wá gbé òòṣà yín ó ní ẹ gbóyè yín pẹ̀lú. Bàbá yìí tí wọ́n ń ṣe ìwúre yìí béèyàn bá rán wọn ní Jerusalem yóò lọ bí irú ti bàbá Gbọ̀ngán náà ni. Àṣírí ọ̀tá sì sọ fídíò yẹn mo ti gbàgbé ni bí bá rí fọ́nrán yẹn mo lè padà mú wá. Bàbá yẹn lọ Mẹ́kà ọ lọ sí Mẹ́kà inú ẹ̀ sì ń dùn ọmọ ọ padà lọ rèé sọra rẹ̀ dẹrú. Ṣé wọ́n rí gbogbo àwọn tí ẹ bá rí pé tí ẹ máa sọ pé babaláwo ni wọ́n awo ni wọ́n kì í ṣe babaláwo àwọn JJC tí wọ́n fẹ́ sọra wọn di originality ṣùgbọ́n tí àkókò àtàyè ò sí wọn irú wọn lẹ́rìí tọrọ kọ́bọ̀ tí ó jẹ́ bàbàrà lójú wọn. Afẹ́ràn ni lọ sí Mẹ́kà ta ló sọ pé wò lè rán èèyàn lọ ẹ̀yìn ráàfà àtọ̀ràn èèyàn ní Mẹ́kà rí ìṣòwò ní ọ̀ràn èèyàn lọ Mẹ́kà bí ọba àlùbá ló lọ bí bá rán èèyàn lọ sí Mẹ́kà ìlú ẹ̀ tí ì da àbẹ̀wò làìrówó ṣe àìríbi sùn ajá hanrun
gbogbo ń tẹ́ wá mú ẹgbẹ́ odidi 10 million naira ẹ̀ sọ pé lágbájá nínú ìwọ lágbájá ṣé bí wọ́n ló fi jó lórí awo àbí gbà tán fi jó lẹ́wọ̀n mú wá sáàfin ni. ọ̀pọ̀ nǹkan ń bẹ nínú ayé tó jẹ́rìí gbé bí jẹ́rìí bábà jáàbù bọ́ba sọnù mọ́sáàsì tí wọ́n bá ní káranu mọ́sáàsì ó dáwọ́ ẹ̀jọ́ ìrégbè ni kò dé ní. ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò rí nǹkan jẹ kò jẹun kúnú kò rí nǹkan jẹ o irú ẹni bẹ́ẹ̀ wá ń fa jẹ̀dí pé kóun lè bá a ṣe rí gbẹ̀yà tí gbẹ̀m bá dépò òun fẹ́ yà kí ni ó sùn ìrégbè ni. bí bàbá yìí bá rẹ́ni tí ọ̀ràn wọn ní Jerusalem wọ́n lọ torí kúkú ti màkà sórí ibẹ̀ gangan tẹ́lẹ̀ wọn kì í ṣe babaláwo wọn wá lè bọ́ta kí wọ́n so lórí awo tí wọ́n jẹ bí wọ́n bá wá jó lórí awo ajẹ́pọ̀ lórí awo tí wọ́n jí àgùntàn ni wọ́n tí gbogbo ọmọ tó jẹ́kùn lẹ́yìn wọn náà jí àgùntàn tí wọ́n wá di bọ̀ọ̀bọ̀ ńlá àgùntàn wò Ifá ní bọ́ọ̀bà jóníṣẹ́ kó jóníṣẹ́ ó ní bọ́ọ̀bà jólùṣẹ́ ó ní kó jólùṣẹ́ ṣùgbọ́n lọ́rùn òun oníṣẹ́ ni wọ́n máa jẹ́ wọn ò tólùṣẹ́ jẹ́ kí ló dé kí lè fẹ́ gbà mẹ́ ẹ wúre fún wa ìwúre níwájú ayé ṣé ẹ mọ tẹ́ ṣe tẹ́ ń wúre sí torí bí ọba já bí ọba ro yóò wá já sí pé òkú ni ẹ ń sọ ọjọ́ ìbí rẹ o ọjọ́ ìbí òkú ni wọ́n ń ṣe ní kí bàbá wọn wúre o ní ẹsẹ̀ bó ṣe wà láǹkọ́ ṣe iná ní bẹ́ẹ̀ láti ṣe ṣé bẹ́ẹ̀ ṣe bánu ṣé máa ń sọ ọjọ́ ìbí òkú tẹ́ fi níbi ṣe ń bẹ látètè kọ́ ṣe iná ní tó ń bẹ nísìn ní ọmọ ẹbẹ títí ayérayé ṣé wọ́n máa ń ṣe ọjọ́ ìbí òkú àbí kí lẹ́ ń ṣe ohun tá ń ṣe ọ̀hàn nínú ìwúre tẹ́ ń ṣe náà kọ́ lápá mẹ́ àwọn kan sọ pé wọ́n wà nínú ìgbàlẹ̀ kọ́ ọjọ́ ìbí òkú lẹ́ ń ṣe ní bàbá ń ṣe ní wọ́n fi ń wúre báwọn. ẹlẹ́ẹ̀kejì Thomas kẹta tí mo tún fẹ́ tún ṣe àwòrán eégún iná ẹ̀ tún fi hàn. ẹ ti rí eégún jáde ó lọ síbi tí wọ́n gbé ère Jésù sí ń fẹnu kò lẹ́nu ṣé nítorí kó lè bá a ṣe tà lóde ni ṣé nítorí kóde ó lè bá a ṣe dùn ni ṣé nítorí káyé ó lè bá a ṣe fẹ́ tiẹ̀ ni ṣé nítorí kó lè bá a ṣe ní àṣẹ lẹ́nu láti súre fún yàn ọ̀pọ̀lọpọ̀ bá a ṣe ń ṣe eégún láyé òde òní ẹ jẹ́ káyé ọmọ pàtàkì tí ń jẹ́ eégún mọ̀ ẹ lọ́ọ́ fi tìlú Ẹ̀yọ̀ bí wọ́n ṣe ń ṣẹ̀yọ̀ nílùú Èkó ẹ fi ṣàpẹrẹ wọn ò ṣe rádaràda o ẹ tiẹ̀ wí tí wọ́n gbénú ọdún ní ṣe ìlú Èkó sọdún Ẹ̀yọ̀ wọ́n tún sọdún Ẹ̀yọ̀ nílùú abroad wọ́n ń tún tí wọ́n ṣe nu bí wọ́n bá ń tún tí wọ́n ṣe ẹ̀yẹn máa ba ti yín jẹ́. eégún tó wá jáde tí ń ṣe yìí ẹ wo bí tí ń ṣe ẹtún wò bí tí ń ṣe yìí bọ́bá jẹ́ pàwàdà ló fi ṣe tí wọ́n á ká fọ́nrán ìrìn àjò yẹn sílẹ̀ ó yẹ kó náà ọmọ ti rí pé ṣekúṣe lòún ṣe ìṣekúṣe ìbá tọ́bọ̀ wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ Ifá níbò ní ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ kì í jẹ́ kẹ́gbẹ́ ni ó bẹ̀rẹ̀ káwò díẹ̀ lẹ́yìn dífá fọ̀rún lòkìtàn bàbá ní ọ̀lọ́ sójú ọ̀run lórí mú egungun wá sílé ayé nítorí Awórónkẹ́ aya rẹ̀ Ifá lágbe lọ́pàṣà agbe arùkún àlùkò náà parada wọn a sì máa rọ̀ṣà àìsàn mọ̀gà ìwọ̀n ò ní gbóhùn ọ̀rọ̀ wọn gbọ̀n lọ ẹ̀jí egungun ọlọ́ba níbẹ̀dú Ifá ń ṣe ẹ mọ̀mọ̀ jí oorun egungun ọlọ́ba ẹ mọ̀mọ̀ jí oorun ẹ ń bẹ èmi ń bẹ nígbà tá à ń bẹ láyé egungun ò ní rùn ṣé bẹ́ẹ̀ ṣe ń bẹ tèmi ń bẹ ṣé bá ṣe máa ṣe lè yìí sọ́nà tá a gbà fi ṣe tí ní àjò náà fi lábọ̀ lẹ́yìn wọ́ ọ̀la lélẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wa tá a léegun ká bira wa léèrè pé kí ni ìdí tí mo fi léegun ọ̀hún ṣé pọ̀rí mi ló léegun yẹn ni àbí mo dá nítorí pé kí n máa fi gba bára àbí mo dá eégún yìí nítorí kí n máa fi ṣe jàgídíjàgan torí pòrìṣà tẹ́nìyàn bá ṣẹ́ síra rẹ̀ lọ́rùn ìwọ̀nba lèèyàn máa ń rẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ bí ọba nídìí ìran obìnrin ò ní jẹ́ kúmọ́lù bóbìnrin bá jẹ́ kúmọ́lù ńkọ́ a jẹ́ pé kú lọ́ọ́ pakọ nílé wọn nígbà tá a bá ń ṣèrìn àjò ara wa báyìí báwo ni ó ṣe jẹ́ tẹ̀wọ́gbà níwájú àwọn tá a fẹ́ kí wọ́n gbà lọ́la k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ á tù á bà fún wa o ire o ò ń bọ̀.